ṣẹ́rí kéèyàn bí ọmọ gidi tó máa gbẹ̀yìn èèyàn láyé tá a wà yìí, èèyàn nídìí connection. Queen Dami, what has she do? If you don't get it, forget it. What has she do? What did she done? Ṣẹ́rí, mo ṣe show yẹn, bọ̀ bí mo dẹ̀ ṣe bí a kò fẹ́ ṣe kinní tó, ẹja gbé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. A gbọ́dọ̀ sínú ìṣẹ́ ká máa pìtàn ọ̀la. Ṣẹ́rí, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ni pé ó dáa kéèyàn ní owó láti tọ́jú ọmọ kó tó ṣe kíni, kó tó bímọ. Bẹ́ẹ̀ni, as a parent, you have to have enough to take care of your children kó tó sọ pé o fẹ́ plan láti bímọ. Bó ṣe rí ilé ayé tá a wà yìí, ọmọ bíbí jẹ́ nǹkan tó jẹ́ pé anybody, ọmọ bíbí, I don't see it anymore as a blessing. Why? Anybody can bímọ. It's not a blessing. It's the result of ta. It's not a blessing from God. God is not giving anybody blessing. Tá bá ti sọ pé ọ̀rọ̀ ọmọ bíbí, ṣé ọmọ bíbí nìkan ni blessing tó wà lọ́run? Is children the only blessing tó wà lọ́run tó jẹ́ pé ọmọ ni? Obìnrin tán rape, ó máa bí ọmọ rapist ẹ̀. Wèrè, wọ́n máa fún lóyún. Rí fídíò tó ń trend tán rí bọ̀bọ̀ kan tó fún wèrè kan lóyún. Ẹ wo àǹtí Ajára for example, wọ́n kì í mọ́lẹ̀ bó ṣe rí yẹn, wọ́n fún lóyún. God sees everything. Oyún kọ́ ni àǹtí Ajára need. God should have just given her, a breakthrough film tó jẹ́ pé gbogbo ayé máa mọ̀ pé who is Ajára, tó máa fi máa live, tó máa fi survive. But no, if children is a blessing, kí ló dé tó jẹ́ pé blessing tọ́lọ́run fún àǹtí Ajára ló pa àǹtí Ajára? We cannot question God. Torí àmì sọ pé if you look at it on a long run, obìnrin míì ó lè wọ ọmọ for 20 years, ọjọ́ tó wá fẹ́ bímọ nìkú bá mu àtòun àtọmọ yẹn lọ. It's not in fact, the complication that comes with multiplying is too much, especially for a woman. Ó tún lè bímọ tán kí ọkọ kọ́ ẹ̀ tọmọtọmọ. Ẹ wo Uncle Lawal, Engineer Lawal, tó kọ gbogbo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin, tó tún jẹ́ kí ìyàwó ẹ̀ kó máa ṣépè fáwọn ọmọ. So tí àwọn ọmọ yẹn tó bá jẹ́ pé they are going to go through that, God should have just, not let them pass through. Àìmọye ọmọ tó ń suffer, àìmọye ọmọ tó ń jẹyà. Ṣẹ́rí, Queen Dami's case is as the result of káwa náà bímọ. The parent failed her. Bẹ́ẹ̀ni, irú àwọn yẹn kọ́ ló yẹ kọ́ náà jogún ọmọ fún. Yes, it has turned in a lot of ways. Mo ṣì ń bọ̀ lórí Dami fún ara ẹ̀ wípé ẹsẹ̀ burúkú, as in láti bẹ̀rẹ̀ kì í ṣe ẹsẹ̀ rere. Bẹ́ẹ̀ni, ìbẹ̀rẹ̀ ayé ẹ̀, ibi tó fall sí, ibẹ̀ yẹn máa determine ibi téèyàn máa dé láyé o. Tẹ́ bá wo majority of us tá wà nílùú, ẹ máa rí pé iṣẹ́ wa là ń ṣe. We live below our means. A kì í ṣàṣejù, a kì í pariwo, a kì í fọwọ́ wa fa nǹkan tí ò yẹ ká fọwọ́ wa fà. Ibi tó bá fi wá sí la máa dé. A dẹ̀ ń ṣiṣẹ́ wa dáadáa. Kì í ṣe ìlú yìí nìkan, I'm talking about everywhere in the world. You see a lot of Nigerians, contributing, both the ones at home and the ones outside Nigeria, positively. And they are making it in life, even if we did not stand up from, you understand, from silver spoon or golden spoon. But at this point, we can be doing the job angrily, but we are still, we are still able to stand on our feet, both male and women, both male and female, both men and women. Why? Ipa tá a ti tán fi raise wa la fi lè survive anywhere. Ilé tá a ti jáde láti lè survive anywhere. We cannot say that for Queen Dami.
ibi tọ́mọ ti dìde ó mátà gan lórí future ọmọ yẹn. Ibi tọ́mọ ti dìde, it matters on that child's future. Wọ́n ní mo sọ pé the first problem is our parents. Wọ́n tọ́ dáadáa, wọ́n tọ́ ọ́nù poverty. Ara ẹ̀ ló fi ń jí sí kòtò. Àwọn èèyàn máa ń sọ pé ọmọ máa wùwà ẹ̀. It's the truth. Ọmọ máa wùwà tó bá wù. Kó raise ẹ̀ dáadáa. For example, irú ọmọ àti Bukky Jesse kò ní course. He's a British citizen. He has everything. Still náà, ìyá ẹ̀ lówó, ilé ara wọn náà ń gbé. Ó sì lọ yọ̀bẹ, ó sì lọ fi obtain. Ó tún ṣiṣẹ́ wọn. Ìyẹn náà máa ń ṣẹlẹ̀. Ọmọ máa wùwà ẹ̀. But at some point, most of tó bá jẹ́ pé ọmọ wọn bí ọmọ nílé eré, ó possible káwọn ọmọ yẹn má ṣubú. Tẹ́ bá wo gbogbo wa tá wà ní developed country, bá a ṣe dé bí báyìí, ọlá Ọlọ́run ni. But we were able to make something out for ourselves when we got to developed country. Ṣó ti yé yín? Why? It's as a result of the upbringing. Wọ́n ti ọmọ ẹni tó ń ṣe, àrùn tí bá ṣe fi lé sí, àrùn tí ẹ̀kọ́ tó kọ́ wa. Torí ẹ̀ mo sọ pé ibi tọ́mọ ti dìde, ó mátà nínú bí ọmọ yẹn ṣe máa dìde. Ilé tọ́mọ yẹn ti jáde mátà bí ọmọ yẹn ṣe máa dìde. Our parents failed her. Ìyá ẹ̀ náà jẹ́, mi ò ní so much about ìyá yẹn kó má dàbẹ̀ ní pé ṣe ti understand it, but they failed her. Kí má go deep. Kí má throw ìyá yẹn under the bus. Number 2, ká sọ pé ó ti ṣe mistake. Ó ti ṣe mistake òbí, ó dẹ̀ ti ṣe mistake good upbringing. Number 2, ó wá jẹ́ ọmọ kan tó jẹ́ pé kò lè jókòó kó ronú. Kí ni mo mean by pé kò lè jókòó kó ronú? Kò lè jókòó kó sọ pé okay, kí ni mo fẹ́ fi ilé ayé mi rọ? Kí ni mo fẹ́ fi ilé ayé mi dà? Who am I? Ṣó yé yín? Ó ti jẹ́ ọmọ tó jẹ́ pé òun náà ti wò ó pé tóun ò bá ṣolóṣó, tóun ò bá wẹ́yàn kan ta mọ́, òun ò lè ní láárí. Wọ́n ní àti secondary school kan ló ti gbóyún ni. O lè gbóyún láti secondary school. Mi ò ṣe mi lọ́tọ̀ obìnrin bí báyìí secondary school náà bí first born wọn sí náà. O lè gbóyún láti secondary school. Bó o ṣe tú, change your ways, bó o ṣe pick life ẹ up, ó matter. Pé okay, ó ti ṣe mistake o. How do I come out? How do I become somebody? How do I learn from my mistake? But no. Dami doesn't see her life like, okay, I have to take control of my life. I have to be somebody. I have to do things. I have to, you understand? She based her life just on, kóhun ti rọ́kùnrin dóhùn, kó dẹ̀ máa kówó fún. Ó ní mo sọ pé it starts from the upbringing. If you look at it, ó lè jẹ́ nǹkan tí yẹ́ ẹ náà ṣe ni. If you are raising a girl child, ó dẹ̀ ní ṣàkàn pàtó lọ́wọ́, ọmọ yẹn náà dẹ̀ rí gbogbo nǹkan tó ń ṣe, is going to always move that way. Dami jẹ́ a lazy woman tí ò believe pé she can use her hand to do money. Òun ti rò pé since tóun ti ní pussy, tóun dẹ̀ ti fine, tóun ti pọ́n, tó ti fi kíní Karo White bóra, ó ti tán. Kò mọ̀ pé there is more to life. Mi ò dẹ̀ lè blame ẹ̀. Mi ò lè blame ẹ̀. Because we live in a society that they glorify rubbish. They glorify nonsense. Irú ẹ̀ ní Dami ṣì ń rò pé níjọ́ kan òun ṣì máa hit bàbá aláyé kan tó kàn máa kówó fún òun ò ní ìdàtí ṣiṣẹ́. You still have to do something before you meet her. Notice kíní kan, mo máa ń sọ kíní kan fún àwọn ọmọ mi. Mo ní ṣó mọ̀ pé olówó ló máa ń ṣọ̀rẹ́ olówó. Olòṣì ṣọ̀rẹ́ olòṣì ni. Tó bá rò pé ó fẹ́ gbé ọkàn lé olówó kan torí pé your life is, ó máa tẹ́bọ̀n bẹ́ẹ̀ ni. Ẹ wo ọmọ Ọ̀tẹ́dọ́lá. Mr. Easy náà is a billionaire. Ṣé mo pé àwọn ò mọ̀ yẹn tẹ́lẹ̀? Ó ní oríṣiríṣi business in different countries in Africa. Kí ọmọ Ọ̀tẹ́dọ́lá tó fẹ́ Mr. Easy is a billionaire as well. So
kó tó sọ pé chances ẹ̀ láti fẹ́ billionaire ó lò. You have to make something out of it. Tó bá rí pé o ní potential náà máa fẹ́ o ò lè kú rí bíi ti Dámilọ́lá kó rò pé o máa fẹ́ ọmọ Ọ̀tẹ́dọ́lá àbí ọmọ Dangote, kò possible. Dámilọ́lá has no job, no education, no skill, no business, nothing. She only has pekus to sell. Kí pekus tó bá ṣá ti ń gbóná kọ́ máa kówó fún un. That is the doctrine tó dàgbà pẹ̀lú. Kò gbọ́ pé òun lè fọwọ́ ṣiṣẹ́. Bóyá wọ́n dẹ̀ kó sí lórí pé ọmọ pupa ní ẹ̀ bó ṣe wà yìí. Tẹ́ bá wà ìyá ẹ̀ náà ó ti dànù náà, wọ́n ti lápá. Kí ló kù? Ọjà ti bàjẹ́ níjọ́ tó o ti lè dìímù ẹ̀ fit láti lọ gbé bọ́dí ẹ̀ fún Portable. Ọjà ẹ̀ ti bàjẹ́. Wọ́n ní mistake ni. Ká wá gbà pé okay, Portable, ìwọ tó fẹ́ Kábíyèsí, kọ́lọ́run fọ̀run kẹ́. So there was a time wọ́n ní o lọ kúrò láàfin, o tún padà. Why? Because it's a whole lot of mess. Mi tẹ̀ mọ́ bí tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. O fẹ́ Kábíyèsí, o padà, o kúrò ńbẹ̀, o fẹ́ odidi ọba, o fi beauty, o fi fẹ́ ọba. Ó gbàgbé kinní kan pé èèyàn tó bá fẹ́ ọba kì í ṣe pé àwọn olórí máa ń ní owó kan. Orúkọ náà máa ń ní. Nǹkan tó bá dẹ̀ fún wọn láàfin, ó máa tẹ́ wọn lọ́rùn. But ìwọ jẹ́ èèyàn kan tó jẹ́ pé o fẹ́ gbàǹbí, o jẹ́ ń lé egúngún, jẹ́ ń lé orò ní ẹ́. O fẹ́ gbàǹbí, o fẹ́ mú bí, o fẹ́ gbàǹbí, o fẹ́ mú bí, o fẹ́ mú bí, o fẹ́ mú bẹ́ẹ̀. O wá gbé rẹ̀ lọ sọ́dọ̀ Kábíyèsí torí nǹkan tó fẹ́ jẹ tí ò jẹ́ kó gbọ́n. Wọ́n fẹ́ òbí wọn fún Kábíyèsí. O wá rí pé àwọn tó wà ń ta tún gbà ju ìwọ tó wà nínú ilé pẹ̀lú ọba lọ. O bẹ́ẹ̀ ta. O tún dé ta, o tún rí pé outside is worse than inside. O bẹ́ẹ̀ padà. Bàbá wa wájà. O wá bẹ̀rẹ̀ sí rí reality. Torí pé o ti jẹ́ ọmọ kan tó jẹ́ pé the only thing you think is good is to sell pekus. O mọ nǹkan míì tóbìnrin fi lè là ju pekus lọ. He even tell in the kind of friends you have. Mo rí ọ̀rẹ́ ẹ̀ tó ń ṣe bòròbòrò. Let me tell you something. Ìkànnì gbogbo yín. Wọ́n ní àgùntàn tó bá bá járìn, ó máa ṣe kí ni? Ó máa jẹ̀gbẹ́. Ìkànnì wo àti àwọn ọ̀rẹ́ ẹ̀. Ẹjọ́ ń dóko kan náà ni. Ẹjọ́ ń gbé náà ni. Ẹjọ́ ń gbà náà ni. The kind of people you move with. Ó ní mo sọ fún yín pé Dami is a person that olóṣó ni Dami. Ọlọ́run dẹ̀ wá kẹ́ ẹ débi pé ó rí opportunity láti tó bá jẹ́ pé ó farabalẹ̀ ní lọ́dọ̀ Kábíyèsí. Ibi tó wà lénìí tó ń ṣẹ̀sìn kiri, ó lè máa ṣẹ̀sìn yẹn. Bó ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ó fẹ́ gbàǹbí, ó fẹ́ gbàǹbí, ó fẹ́ gbàǹbí, ó fẹ́ gbàǹbí. Òun lòún reign, òun máa gbà lọ́wọ́ gbogbo wọn ni. Kò dẹ̀ wọ́n páyé tòun ló máa bàjẹ́. Láti ìjọ́ tó dẹ̀ ti ń fún ẹ, kí ló ti wá fi dà? Ibi tí mo ti mọ̀ pé problem ti wà fún ọmọbìnrin ní pé gbà tóun àti Portable ọkọ̀ ọjà tó kẹ́rù lọ. Tí Farida pè wípé máa bọ̀ jẹ́ nǹkan ẹni cream kò tẹ̀ máa rí nǹkan tó máa ṣe. Ó máa rojọ́ Farida lẹ́yìn. Iná fẹ́ kó máa jókòó. Ó ti rò pé iṣẹ́ aṣẹ́wó náà fẹ́ introduce òun sí àbí kó gbóhùn fún baba aláyé kan kó máa bóhùn sùn kó máa fóun lówó. Ṣé rí bíbá sùn yẹn? Òun ló cheap fún Dámilọ́lá láti ṣe. Àti kápátá ẹ̀. Nǹkan tó rí àṣìṣe nìyẹn. For a while, ó die down. Àti ẹ̀mọ̀ pé ó tún ti pa kọ́lọ́kọ́lọ́ padà lọ sọ́dọ̀ Portable. This is the third time she's going back to Portable. This is the third time. She's going back to Portable. Kí ló fẹ́ lọ gbowó lọ́wọ́ Portable fún? Tó bá yẹ pé iṣẹ́ ẹ̀ tó ẹ̀ ń jẹ tó gbéṣẹ́ sórí bíi gálà, Farida tó rí gbogbo lẹ́ni tó ń kọ́ ẹ bó ṣe ń po cream, ṣe bó gbéṣẹ́ ẹ̀ sórí ni. Tí gbogbo èèyàn rí pé Dami, cream ẹ̀ ló ń dá o, nǹkan tó ń ṣe ló ń dá o, ẹ bá ra o, tó gbé ọjà ẹ sórí. But you don't believe in that. You believe in quick money. Kọ́kùnrin gbé ẹ, kọ́ ṣá máa jí òbó ẹ, kọ́ máa jí òbó ẹ,
wọ́n máa gún ẹ, kán ṣáà ti fún ẹ lówó. Ọ̀rẹ́ ẹ jáde, gbogbo àwọn ọ̀rẹ́ ẹ ló ń jáde tó ń tẹ̀sẹ̀ lójú. Ó tún wá jẹ́ ọ̀kan tó jẹ́ pé mi ì mọ̀ páyé ẹ̀ bàjẹ́ tó yẹn o. Wọ́n ní dákú tó o dákú ń jọ sí. Wọ́n ní ìsàzè result pé o fẹ́ parọ́ gbowó pé o dákú nígbà tó dé hospital tó sọ fún ẹ pé bó o ṣe dákú yìí 250,000 ni, pé o dìde o sọ pé o máa màgbó nílé torí o lówó. O tún ibi tí ayé ẹ̀ tún bàjẹ́ dé Dámilọ́lá. Ayé kọ́ ló ṣe ìwọ ló ń ṣe rẹ̀. O tún ṣe kí ni? O tún pretend for sympathy nígbà tí ìwà àti Portable wọ kọjá tó dákú àṣẹ ìwọ ni. Àwọn ọ̀rẹ́ ẹ̀ tẹ́jọ ṣe tẹ́jọ pa tẹ́jọ kú àwọn náà ló wá tú àṣírí. Because o ò ṣàfẹ́ ṣiṣẹ́. Jẹ́ wá sọ kíní kan fún ẹ. Ṣé by now o ò tí ì learn, o ò tí ì rí bí pattern yẹn ṣe rí ni pé kò sí bó o ṣe pin tó o máa ṣẹ̀sín ni. Owó olówó ò lè jọ mọ́ ẹ lọ́wọ́. Ìwọ tó lọ sórí live pẹ̀lú Sàló tó ń sọ pé Portable is nobody. Ìwọ ló máa ń bẹ Portable nu DM pé ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fẹ́ fún ẹ lówó. Lies, manipulation, ìṣekúṣe, gbogbo ẹ̀ ló kún ara ẹ. Gbogbo àwọn olórí tó dẹ̀ kúrò lọ́dọ̀ kábíyèsí ń gbà yìí, everybody pick their lives. They are doing fine. Wọ́n lè wà ọ̀nà lókè o, but at least wọ́n ṣẹ̀sín bó ṣe ń ṣẹ̀sín. The way you used to go viral every market day lórí ẹ̀sìn, tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni business ẹ̀ ṣe ń go, ayé ò ní rí bí eléyìí. You don't need a man to bench you. Mo rí Portable tó sọ pé òun ṣe bẹ́ẹ̀ sọ. Mo sọ kíní kan pé Portable lè lórí láyà kó máa comment under comment section ni. Tẹ́ ẹ̀ bá ní nǹkan kan pọ̀. Àṣẹ òun gbowó lọ́wọ́ ẹ̀, àṣẹ òun bẹ́ẹ̀ sọ. O dẹ̀ ń parọ́ ń ta pé kò sí nǹkan kan tó wà láàrin ẹ̀yin méjèèjì. Cream tó tún gbé fún ẹ, o ò rí ta, oko ló tún dó kiri. What is with Portable? Ṣó ti ṣògùn sí ẹ lára ni? Portable cannot love you. Ó kàn like láti máa fi ẹ̀ṣẹ̀ sí ni because you never learn. Mo ń gbọ́ táwọn kan ṣe chat pé kò mọ̀ pé Portable máa release ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé Portable jẹ́yàn kan? Àwa gan tá a fẹ́ Portable. Ṣó jẹ́yàn kan tó jẹ́ pé ó máa ní àṣírí ẹ̀ lọ́wọ́? Tó bá ti wọ́n bẹ ẹja, ó máa release àṣírí ẹ̀, gbogbo èèyàn ló mọ̀ yẹn. Ẹnu Portable ò bò. Kò lè spare anybody. Ó ní o mọ̀ pé ó máa tú àṣírí. Of course ó máa tú àṣírí. Èèyàn tó ti tú àṣírí ẹ̀ látọjọ́ tó ti ń comment under picture. Picture tó bá post tó ti ń comment tó block ẹ̀ dànù. O mọ̀ pé òun dó bọ̀bọ̀ ẹ̀. O dẹ̀ mọ̀ pé òun gbowó lọ́wọ́ ẹ̀. The height of the manipulation, ibi tí mo ti mọ̀ pé ọmọbìnrin ayé ti ṣe o. O tún wá lọ competition against Portable. Tó ń gbowó lọ́wọ́ ẹ̀. Ó ní àwọn family ẹ̀ fẹ́ kó lọ UK. Kí ló fẹ́ lọ máa ṣe ní UK? Ìwọ tó wà Nàìjíríà tó ò lè dá nǹkan kan. Tó jẹ́ pé wọ́n ń gbóbó ẹ̀ gbóná ni. Ṣé ìwọ ló fẹ́ make ẹ̀ UK ni? Ṣé o rò pé rí náà lọ́ ṣe UK ni? O fẹ́ Portable náà. Kò lè ṣe pé okay business tó fẹ́ create látara Portable lélẹ̀. Wọ́n ti gbà tó fi Portable lẹ́ni Farida máa tó gbé cream fún ẹ. O ò ní iṣẹ́ kan pàtó tó ń ṣe. Wọ́n ló tún yá aṣọ wọ̀, òun yá wig, òun yá gbogbo ẹ̀. Ọ̀gá o tiẹ̀ tó bá tiẹ̀ ṣàánú ara ẹ̀, wà á tiẹ̀ ṣọ́ àánú ìyá ẹ̀ tó ń fojú ẹ̀ rárí lójoojúmọ́. Awíká ìlú ìjọsìn, ìyá ẹ̀ bọ́ta. Òun ò mọ kọ́ ṣàánú bí Nàìjíríà gbà wọn. Mo ti sọ pé kó fi Portable lẹ̀. Ìyá màmá. Ẹ mà jọ lápé mi fẹ́ sọ̀rọ̀ sí yín. Ẹ mà jọ lápé mi fẹ́ sọ̀rọ̀ sí yín. Wọ́n látẹ̀ jẹ́ mà nìyẹn. Ṣé bí ọmọ yín bó ṣe ń kó pọ́npọ́ bá yín ṣó dáa bó ṣe ń bojú yín jẹ́? Àwọn ọmọ kan wà tó jẹ́ pé
wọ́n fi ń ṣàdúrà fóbìnrin pé ẹ wo nǹkan tọ́mọdé yìí ṣe, yeah, your mother will be so proud. Ẹ wo Dámilọ́lá àti yín, ṣé ìdí igi àbí ìdí kíní lẹ ti lọ tọrọ ẹ̀ ni? Tó jẹ́ pé the only ẹ̀kọ́ tẹ́ ẹ kọ́ ni pé anybody tó bá wà ó, tó bá ṣàtìmówó dání, làbò lẹ̀ fún. She came online. I have never seen anybody as manipulative as this girl. Even Portable bó ṣe ṣí èrè tó, Portable is not manipulative. She came online. She pretended that she fainted. She lied that she doesn't know Portable. And she's collecting money from Portable to manipulate the public. What's a dirty Portable sorrow? Because if Portable did not talk, we think that ó tún lọ competition against somebody they don't do right. The only question tí Portable béèrè lọ́wọ́ ẹ̀ ni pé kí ló dé tó sọ pé à sí together? Why are you denying somebody tó ń do ẹ̀ tó dẹ̀ fún ẹ lówó? Just because you want to face the crowd like you're a good girl. Ọ̀rẹ́ ẹ̀ ló jáde tó sọ pé everyday lòun treat infection. Ò ní treat infection kẹ̀. Ìfá bá sọ pé Portable ṣe ṣìnà tó, Dámilọ́lá ó ṣe ṣìnà ju Portable lọ, ara ẹ̀ ò balẹ̀. Pẹ̀lú bó ṣe ti bímọ tó, ara ẹ̀ ò balẹ̀. Bó ṣe wà yìí, òun ṣèyàn tó lè jókòó sílé ọkọ. O kì í ṣèyàn tó lè ní boyfriend. Olóṣòmú standing, ó yẹ kó kan kéèjì fún ẹ ní Allen Avenue ni. Ibẹ̀ ló yẹ kó tó wà máa gbé ẹ, iṣẹ́ tó fi tẹ̀ ni. Because mi ì rírú ẹ̀ rí. Kóbìnrin wà kó má fẹ́ fọwọ́ ṣiṣẹ́, kó má fẹ́ ṣe nǹkan kan ní ayé. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Balẹ̀ ayé ara ẹ jẹ́. Even gan you are now a rejected obìnrin tí Portable tún rejected from Portable. Mo ní kéèyàn bí ọmọ gidi tó máa sìn yàn lé ayé, èèyàn yẹn need the connection. Ìgbà tó ti lọ yẹn, ó yẹ kó o ti lọ. Ajẹ́ ẹ̀ tún padà wá kó èébì jẹ, ó wá ṣojú fúrú, ẹnu péré. Ó ń bú ọ̀rẹ́ ẹ̀ tó wá tó àṣírí. Jọ, mo sọ mo ní ìkànnì gbogbo yìí o, but look at it now. Ayé ọ̀rẹ́ ẹ̀ yẹn ò tí ì bàjẹ́ tó bí ayé tiẹ̀ ṣe bàjẹ́. Ayé ọ̀rẹ́ ẹ̀ ò bàjẹ́ tó bí ayé tiẹ̀ ṣe bàjẹ́. You went back to Portable torí àtijẹ àti mu ni. A jẹ́ pé cream gan tó sọ bóun ta kò pé ẹ̀. Why are you like this? Báwo ló ṣe feel pé kó balẹ̀ ayé ara ẹ jẹ́? Mo ga ọ́. See allegations upon allegations. Ta ló tiẹ̀? Okay, look at how crazy this thing is. Ta ló fẹ́ ẹ́ sìn nígbà tó ti gbọ́ pé òun treat infection? Tó ti gbọ́ pé every Cape Market Day ló máa ń padà lọ sọ́dọ̀ Portable. Ta ló tiẹ̀ fẹ́ dún ẹ? Ta ló wá fẹ́ kówó òun fún ẹ? Tó ti gbọ́ pé iṣẹ́ yẹn gan business sọ pé òun ṣe kò pé ẹ. Tó ti gbọ́ pé òun yáṣọ àti wíìgì wọ̀ ni. Close your leg. Is that even too hard to ask? Ṣé ẹ̀ gé idán ẹ̀ ni nígbà tó kékeré? Ṣé torí ẹ̀ láyé ẹ̀ ṣe rí báyìí? Close your leg. O dẹ̀ ní bad skin o, bí nǹkan ẹyọ kan tó ń kó sí ẹ lórí ni ẹ̀ beauty. O ò fine náà lọ títí lójú náà. O kàn pupa náà ni. Ọlọ́run ló mọ bó ṣe máa rí tó bá dúdú. O kàn pupa ara ẹ kàn mọ́ ni. Your voice is tacky. Ó jọ tọkùnrin ni. You cannot speak English. You are not educated. Your face is not fine. Ẹnu ẹ gbọ̀ngbọ̀n báyìí bí ẹnu ọkùnrin ni kò fine.
pupa yìí nìkan náà ni. Pupa yẹn dẹ̀ rèé is enough for you to make a fortune. Ọlọ́run ti dá ẹ, ó ti dá ẹ mọ́ nǹkan tó máa fún ẹ ní owó. Bọ̀ ìwọ sọ pé nà tòótó, nà tòótó. Nǹkan tó ń sọ nìyẹn. Pé òbò yìí náà ni kó máa pín kiri ní Animashaun. Ó pín débi títí tó pín dọ́dọ̀ Portable. Wọ́n pé 100 adviser is 0 helper. Orí ẹ̀ burú. Ilé ayé ẹ̀ la wà ní. Àbáwá la sọ pé káwọn òbí ẹ̀ máa lówó láti tọ́jú ẹ̀. Ìwọ tó ń help, ṣé wọn ò dáwó fún ẹ ni? Ṣé màmá síta ò raise owó fún ẹ ni? Kí ló fi dà? Gbogbo ẹ̀ náà rubbish ló fi ṣe. Ìwọ àtàwọn girls tẹ gbogbo máa interview yẹn kò sí yàtọ̀. No education, no skill, no job. Wọ́n sọ pé kì í nǹkan tá kádà mi lọ́lá mọ́nì o tó ń ṣe o. Ọ̀dọ̀ Portable ni every Eke market day. Ṣé ń gbowó lọ́wọ́ Portable? No, òun tọrọ owó lọ́wọ́ Portable. Bó ṣe bojú ìyá ẹ jẹ́ nígbà yẹn. Tó tún sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ nígbà òun lòún tọ́jú ọmọ Aláàfin. Tó sọ̀rọ̀ sáwọn ọmọ Ìbàdàn pé wọn ò ní POP. You went back to that. Atẹ́ ẹ̀ tún padà lọ kí ibi jẹ. Ayé ẹ̀ ti bàjẹ́. Ètò ṣé Portable nìkan lọkùnrin tó wà láyé táwọn girls ti fẹ́ kú lórí ẹ̀. Because I'm trying to figure it out. Ṣé bọ̀bọ́ yẹn nìkan lọkùnrin tó wà láyé ni? Pátápátá ẹ̀ á fún wọn 100k, á fún wọn 200k. Kò dá mi lọ́lá, ṣé ó yẹ kẹ́nu ẹ tún gbọ́rọ̀? It is well. It is well with you. Because I don't know at this point mi ò mọ̀ bí a kàn fi ẹ́ ṣe ìtọrẹ àánú fún kìnìún ni kó wù pa ẹ́ dànù because ìtìjú yìí ti pọ̀ jù. Báwo nìyẹ́ ẹ̀ ó tiẹ̀ máa rò pé báwo nìyẹ́ ẹ̀ ṣe fẹ́ rìn láàrin àdúgbò. Ẹ̀sìn ni the only man náà tó ń fi ẹ́ ṣẹ̀sìn ibẹ̀ náà wà tó padà lọ. This is the third time you are returning to Portable. Lẹ́yìn eléyìí báyìí I know you still go back to that man. Lẹ́yìn eléyìí I know you still go back to that man. O kì í ṣọmọ rẹ̀ now. There will still be more and more fights. Your friends are saying it. Oh, the one girls don't sorrow you think they betray you? No, it's the love they had for you. But why are you putting yourself through this? Ọjà tí wàá bàjẹ́. Portable tó fẹ́ ṣá Àṣàbí Simple pa ni wọ́n ń padà lọ sọ́dọ̀ ẹ̀. Does that not even tell you something? The way he treated Àṣàbí Simple. Does that not tell you something? Nobody that see Portable now, they will think that he's a bad person. No, you are a manipulator. You are a liar. You have a problem. Greed is your number one problem. You know what I'm first of all. You know what I'm first of all. But one thing is sure. Maybe Damilola. Sórí ìyà tó máa jẹ ilé ayé. Òbò wọn ní aṣẹ́wó tó ra bítù. Àbí gbogbo òbò ẹ̀ gbogbo ìfún ẹ̀ láti òbò jápọ̀ mọ́ fúrọ̀nù tó jàjàrà bítù. Torí nǹkan tí mo máa sọ fún ẹ, in as much tó o bá ti lè fọwọ́ ẹ̀ ṣiṣẹ́, you by now ó yẹ kó ti understand the frequency tó fi ń operate pé okó dídó kọ́ ló máa jẹ́ kó là. If your mama no dey tell you this, by now ó yẹ kó ti understand pé number one, Portable doesn't have any value that is going to add to you. Okó dídó dẹ̀ rè kò lè jẹ́ kó là. Learn a skill, start a business, do something with your life. Kó máa pín kárí ilé. You are still going to amount to nothing. Ẹ̀sìn ló máa ṣe kiri. Tó bá yẹ pé ò rìnà kó Portable, ó ti lè rìnà kó ọkọ alálùbáríkà sí.
lọ sílé àwọn Aláàfin, òfo ló mú bọ̀. Ó lọ sọ́dọ̀ Portable, òfo ló mú bọ̀. Aláàfin is a king, prominent king. Portable is a musician. Ta ló wá fẹ́ tó fi fẹ́ make ẹ̀? Ibi tó yẹ kó ti understand ni. Ta ló fẹ́ tó fi fẹ́ make ẹ̀? Ìṣeré ẹ̀ kò sí ní ọwọ́ ọkùnrin, kò sí nínú tó bá gbé òbò sọ́dọ̀ òun. I hope you listen because ayé ẹ̀ ń bàjẹ́ lọ́la owó yìí.